Africa Content TV. Táwọn bá bọ́ wa lé ló dà. Táwọn bá ríra wa táwọn bá ń para wa lé. Táwọn bá ríra wa táwọn bá ń para wa lé máa dà bẹ́ẹ̀. Kíkè wọn bàbá. Kó ní respect fún bàbá wa pátápátá. Àyìndó máa ń ṣá. Kó máa pọ́n bàbá wa lé. Àyìnlá kọrin tí kébékébé nọ́mbà wá kó máa bá a pọ́n lé. Ẹ o ẹsẹ̀ fún Pasuma Àjíbọ̀ o tó bá rí kéwọ̀n kó dọ̀bà lè fà so. Ẹsẹ̀ fún Pasuma àbábọ́bá tó bá rí kéwọ̀n kó káwókè. Ẹjọ́ àpọ́nlé nìyẹn Paso. Àjíwá ẹ o kálọ̀ o máa lákà parí mi o. A máa wá ká ọkè màá wá sọ pé má ṣe bẹ́ẹ̀ mọ́ àjọwà náà. Àpọ́nlé ló ń bẹ̀ mí bẹ́ẹ̀ Paso. Mo káwọ́ òkè fún ẹ o sẹ́bọ̀ èkó ní pé kí n má dé ibi tí má dé. Bóyá mo respect ẹ sẹ́bọ̀ èkó káwọ́ òkè lójú everybody òní kí n má dé ibi tí má dé. Ẹ o ẹ̀jẹ̀ sọ kí ní kàn án Paso. Àpọ́nlé lára ń bẹ̀. Wọ́n sọ fún olókìtì wọ́n ní kó wá tàkìtì jíbọ́ lẹ́bàṣọ wá. Ó ní ẹjẹ́ kéré pọ̀ jíbọ́ o torí kí ló jẹ́ sọ bẹ́ẹ̀. Ó mọ̀ yí àtẹ́wọ́ sẹ́bọ̀ ẹ̀ ló jẹ́ kó jẹ́ sọ pé ẹjẹ́ kéré pọ̀ ọkùnrin. Wọ́n sọ fún olókìtì wọ́n ní kó wá tàkìtì jíbọ́ láríta gbangba jíbọ́ à. Ó ní ẹ̀dúró náà ẹjẹ́ kéré ó pọ̀. Kí ló dé tó fi sọ bẹ́ẹ̀? Ó mọ̀ yí àtẹ́wọ́ sẹ́bọ̀ yìí jíbọ́ à o ló jẹ́ kó sọ ọ̀sẹ̀ Paso. Paso sọ̀rọ̀ kẹ̀kẹ́ fún rárá. Àpọ́nlé lára ń fẹ́ ara ò bá fúnpọ̀ òru. Gbogbo wa bá a bá ń ra wa bá a bá rẹ̀ pọ́nra wa lé. Iṣẹ́ fújì yìí àti kòrò ti pẹ́ tó bó ṣe wà yìí lọ. Ohun tó ṣe gbogbo wa ni pé mi ò kọ́ṣẹ́ lábẹ́ ṣé òun lọ ọ̀gá mi ní Paso àmì mo pè ní lẹ́yìn lẹ́rí tí máa fi máa káwó òkè tí máa pọ́n yín lé kí ló ṣẹlẹ̀ Àjíbọ̀ làbà àṣìwọ̀n alàbí ló jẹ́ débi tó dé. Àwọn ojú ti láàánú sẹ́yìn wọn everybody ló ti mọ̀ pé àpọ́nlé ó wà nǹkan ìta la bí ó bá àṣìwọ̀n ibà wá sí oyè gbogbo wa. Ilé ẹdí ìnọ́fẹ̀ ilé karùn-ún bẹ̀rẹ̀ yà á ló máa. Àwọn olóyè Amẹ́ríkà ń dòfò kúlẹ̀ Pasuma alábí. Amẹ́ríkà kòkòrè ẹ̀wẹ̀kẹ́ ó ti jẹ bọ́gà ó dá Amẹ́ríkà ó ṣe bó ṣe fẹ́ ìgbà tó gba físà bá wá sí ó mú wálé mi ó lóun ti gba físà kí làwọn aṣọ báyìí òun tá lágbára aṣọ advice tá lè fún àfún Àjíbọ́lá Pasuma torí ká tí wàá kúlẹ̀ Pasuma àwọn kan wọ́n ṣe bẹ́ẹ̀ nígbà wọ́n ṣe é tó rà. Ẹyẹ èèyàn tẹ́tí torí ẹtí mọ́fìwá aláàfin ọ̀gá ńlá ẹ ṣe amúre ẹ̀yin tẹ́tí orí tiwa tẹ̀raṣọ àǹkárá adúpẹ́ ẹ ṣe àpọ́nlé tẹ̀ fún alábàgàbà àti àmọ́ ẹ ṣe wá. Èyí ò ní já ṣe mọ́ àlá bí ó Pasuma nígbà wá sí látara lọ. Ẹ̀yin ìjọba àṣọ ó yẹ ẹ̀jẹ̀ ká ẹ̀ nínú ẹ̀dùn. Ó yẹ ẹ̀jẹ̀ ká. Ètò Pasuma yàtà ìjọ látòrí recognition tó fi lórí gratuity. Ọlọ́run sí àṣà àti ọ̀rọ̀. Ó ní àwọn àṣà ìdíwọ́ ra ọ́. Tó bá lè mú
ẹbí má fi ìjọ ẹ̀dá náà mẹ́ni fi ìfúnlẹ̀ òkè omi Paso. ìjọ Kwara ìjọ ọ̀rà ló ń jó yẹn ìjọ ọ̀rà. ìjọ Kwara a ní òtótó ìporo òtótó fújì a mọ̀ pé gbóná ní ẹ ìgbóná làwa gan a ní òtótó tó lọ níta bóyá jó palliative bóyá jó palliative bóyá jó palliative nání bí ìpínlẹ̀ òkè omi Paso. palliative ọ̀rá rí o ẹgbàá mi palliative ọ̀rá rí o torí pé wọ́n lo àṣeyọrí o ń ro. ọlọ́pẹ́ kún lè Paso ẹ̀dùn náà fi aláàfin ọ̀gá ńlá ó ṣe ẹ̀dùn náà fi aláàfin ọ̀gá ńlá ó ṣe ẹ̀dùn náà fi aláàfin ọ̀gá ńlá aláàfin ti wà níyẹn tòun tó bá sọ òun àtàkàṣẹ tọpẹ nọtíkà abẹkọrí olórí ẹbí ọ̀gá ńlá abáwọn panupọ̀ ìyẹn náà ẹ̀kọ́ rẹ̀ ṣe aláàfin ló bá tán. bá a ṣe ló bàjọ́ ọ̀gá ńlá kejì náà ó bẹ̀ lamẹ́ríkà sáfẹ́jọ́ àmàmà àjùmọ̀ àyàpadà yẹn apọ̀gàn àjùmọ̀ aláàbàkà aláàbẹ̀kúnlẹ́kúnlẹ́. àwa náà pè ní movie train ní gbogbo fújì àbúkọ movie train ní gbogbo fújì ẹni bá kó sí lẹ́nu kúlé lábàkàmì àlàbíà máa bọ́ lọ́rùn lójọ́ Àjíbọ́lá Paso movie train alábí bábábá movie train gbogbo fújì rẹ̀ kúlé lábàkà alábí ní lọ́wọ́ ẹ fi kún. ẹkì ní ẹsà mi tó rí ìwò àgẹ ṣì ní máa wò ọ̀gá wa ṣéwù mú mi káṣù sàmọ́ọ̀lì ẹlànà ẹgbẹ́ olóògùn tó jáde Paso ṣe. kò sí ṣéwù kò sí búdì. ọ̀dọ̀ ló dé wọ́n. ẹ̀wọ̀n rárá ó lè ṣàkọ́ ṣàkọ́ ẹ̀wọ̀n. èmi àbákọ́ sí ọ̀rọ̀ ẹ̀wọ̀n. lórí mò ń kọ́ fún. ìwà ṣàkọ́ àwọn tí ó ta fún kúrò ní ọ̀rọ̀ ṣàkọ́. gbogbo àwọn tí ó ta fún káàbà àwọn ò ṣàkọ́. àwọn tí ó ta fún àdánbí ààrẹ ló ṣàkọ́. ẹ̀ṣẹ̀ lọ. ṣẹ́gbọ́ ọgbọ́n bẹ níbẹ̀ òye wà nù rẹ́kọ̀dù kẹ́ ẹ bá pẹ́ máa rí pé kò kì í ṣe jó lásán ọmúlé lábàdàmì àlàbí mẹ́ni ẹ̀ wájú ẹ̀rà kan bá búrò ẹ̀rà kan fẹ́kàn ẹ̀rà kan fọ́rẹ̀ bẹ́ẹ̀ bá gbọ́ tán ẹ tọ́jú ẹ̀ tó bá scratch ẹ túra mi ẹ download ẹ lọ stream ẹ American Dove